àwọn ọkùnrin oníkun jàbàlà tí wọ́n ṣe kùn bí igbá apitó tí wọ́n ṣe kùn bí ìkòkò àgbo tíkùn wọn ti tóbi joko wọn lọ tíkùn ti boko àtẹpọn wọn mọ́lẹ̀ ẹ bì kíáfù wọn o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé wọn ti gbé wọn ṣépè olórí burúkú ni wọ́n single mother náà máa ń wá wọ́n á wá parọ́ fáwọn single mother yẹn páwọn fẹ́ wọn kódà àwọn adájọ́ wedding sọ́nà olórí burúkú tí wọ́n bá ti dó wọn tán wọ́n gbèrọ ni wọ́n ti gba èpè ẹ mọ̀ kíyèsí wọn tẹ́ bá ti rí wọn when you see them you know them ikùn wọn máa ń tóbi jàbàlà báyìí níkùn wọn yóò ti overlap okó wọn mọ́lẹ̀ ṣe mọ̀ pa ti sọ pé tíkùn bá ti ń tóbi okó máa ń sá wọlé ni tẹ́ bá ti wọn ò ní sáì méjì tẹ́ bá ti rí wọn ẹ ti mọ̀ wọ́n ikùn wọn máa ń dàbí ìkòkò àgbo bí àwọn kòkò tí máa ń wà ṣe mọ̀ àwọn ilé ayé àtijọ́ àwọn ilé alámọ̀ yẹn tí wọ́n máa ń yí kòkò sí ìkòkò yẹn tán máa ń pọn mí sí tómi inú ẹ̀ máa ń tutù mínímíní bọ́n kòkò àtijọ́ ń ṣe máa ń rí bẹ́ẹ̀ ni ikùn bàbá ń ṣe máa ń rí wọn ń lóko wọn ń lẹ́pọ̀n okó wọn ikùn wọn ti overlap ẹpọ̀n wọn okó wọn ti sá wọnú tẹ́ bá ti rí wọn run for your life ni ẹ̀yin single mother ni mò ń bá wí o tẹ́mi ò bá rí èmi kì í sọ o rìpọ́ọ̀tù wọn tí wọ́n mú wá nísìn wọn níye wọn dẹ̀ pé méjì àwọn míì náà wà tán níkùn o tán náà jẹ́ olórí burúkú but majority àwọn tán bá ti rí bẹ́ẹ̀ yẹn wọn ń wúlò ọlọ́run gbọ́ bíkùn wọn ṣe rí bẹ́ẹ̀ ni ìwà wọn náà ṣe rí ìwà wọn tìmùtìmù kẹ́gbìn dà sínú ni àwọn ìyàwó lẹ́wọ̀n ti gbé wọn ṣépè láti ìgbà tán ti fẹ́ ìyàwó àkọ́kọ́ tán ti lé ìyàwó àkọ́kọ́ lọ àtìgbà yẹn náà ti ń mess up pẹ̀lú àwọn obìnrin tán ti ń ṣorí burúkú wọn ò wúlò ẹ̀yin single mother dẹ̀ ní tágẹ́ẹ̀tì wọn ń wá Sisi lọ tọ́rọ́ ti mọ̀ pé Sisi ó máa fẹ́ settle down wọn ń gbá àwọn ìyàwó ilé kí wọn bá mi ṣe zìnà àwọn single mother ni àwọn ní tágẹ́ẹ̀tì wọn tẹ́ bá ti rí àwọn oníkùn ẹ sá fún láìfù yín run for your life ni ọlọ́ọ̀bá ń gbọ́ àmì náà wà tí kùn wọn pẹlẹbẹ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò wọ́pọ̀ láàrin àwọn oníkùn pẹlẹbẹ ṣe ra àwọn tí mò ń sọ ìwọ̀n ń wúlò ìdí ọtí náà máa ń jókòó sí wọn kódà wọ́n mú tí àwìn lọ́dọ̀ àwọn ìyá ọlọ́tí tí wọ́n máa ń tọ́tí hùn ọlọ́ọ̀bá ń gbọ́ when you see them you know them wọ́n ń lóko wọ́n ń níṣẹ́ gidi lọ́wọ́ fàwọ̀rajà ni wọ́n ṣe rí bọ́ọ̀dì wọn yẹn ló máa ń deceive wọn I'm telling you gbogbo èjì wọn ń dàgbà mọ́ọ̀chì jù bóyá 50-55 bẹ́ẹ̀ olórí burúkú ayé àtọ̀run ni wọ́n tẹ́ bá ti rí wọn run for your life ọ̀pọ̀lọpọ̀ wọn single mother náà máa ń tágẹ́ẹ̀tì á lóun tí ẹ̀ láìkì kóun fẹ́ single mother nítorí single mother ó ti gbọ́n ó ti kẹ́kọ̀ọ́ ó ti mọ ìrírí ayé àwa máa sọ fún ẹ wípé ní òun á máa ráwọn ọmọ rẹ bí ọmọ òun olórí burúkú ni àwọn ọmọ tó bí kò tọ́jú wọn ẹ bá ti ráwọn oníkun jàbàlà forget about it majority àwọn single mother tí wọ́n ti jíìtì tí wọ́n send fọ́tò wọn tí wọ́n jíìtì wọn sí mi the same stature ni gbogbo wọn ní ọlọ́run gbọ́ wọn níṣẹ́ lọ́wọ́ òkú obú náà máa ń jó wọ́n máa ń jókòó ni tán bá ti dé tán bá ti bọ́ aṣọ nílé àwọn single mother tán bá ti faṣọ yẹn kọ́ ìṣó báyìí tí wọ́n jókòó wọ́n jẹun tán wọ́n tún mu wọ́n sùn wọ́n sì lọ èní ṣíṣíṣì kí a gbọ́n lẹ̀ béèyàn tó jẹ́ single mother yẹn ò bá ké sára tó bá fi ọmọ rẹ̀ kalẹ̀ wọn àtún arépù ọmọ ǹdè kó tó di kódé olórí burúkú when you see them you know them ẹ̀yin single mother ni mò ń bá wí sẹ́mọ̀ wípé kéèsì tán bá gbé wá làwá ṣiṣẹ́ lé lórí tẹ́ bá ti rí wọn nídìí kẹsẹ̀sẹ̀ mọ́ wá wòlíì àbáfà kankan tó máa sọ fún yín pé na them when you see those people with big tummy na them I dey tell you so ẹ kíyèsí ara then ọ̀pọ̀lọpọ̀ yín náà ibi tẹ́ ẹ̀ mọ́ ń fojú sí ọ̀nà ògbàbẹ̀ nǹkan tí ẹ ń wá ibi tẹ́ ẹ ti ń wá yẹn kọ́ ló wà ìwọ tó bá ti mọ̀ wípé ní àwọn fàwọ̀rajà ló ń wá wọn ń lóko àwọn fàwọ̀rajà ń lóko àwọn tán máa ń wú tán máa ń dàbí kátákótú tán máa ń dàbí búrẹ́dì tán jù sómi they no dey get oko wọ́n kàn máa ń fàyìn ni wọn ń wúlò torí beauty wọn ò fò yẹn ló máa ń deceive wọn ọkùnrin míì sì wà tó ṣe pé gbogbo asset tó ní láyé òun náà ní beauty ẹ̀ yẹn that is the whole asset tó ní nígbésí ayé rẹ̀ kò níṣẹ́ lọ́wọ́ kò lówó lápò kò lọ́rọ̀ rí lẹ́nu kò níwà kò níyàwó ńlé kò lọ́mọ irú wọn ò ń tọ́jú ọmọ orí burúkú náà máa ń ṣe òòbò ọ̀fẹ́ náà máa ń wá kiri when you see them you know them tó ti yé yín tẹ́ ẹ bá mọ̀ pé ń wá oko ẹ lọ sí ọ̀dọ̀ àwọn artisan àwọn yẹn náà ń ṣiṣẹ́ agbára kò sí artisan tí ò fit ó máa ń keep fit ni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín fàwọ̀rajà tẹ́jọ́ mọ́ lọ patí tẹ́jọ́ mọ́ jòkó tẹ́mọ̀ sakọ tẹ́mọ̀ jòkó sẹ́gbẹ̀ẹ́ ara yín tẹ́mọ̀ ní ẹ̀kẹ́ o ilẹ̀ mọ̀ wá kiri wọ́n ń wúlò
ṣé ẹ rá àwọn tó ń ṣiṣẹ́ agbára tẹ́ ń fojú di pé wọ́n fá ẹ̀kẹ́ wọ́n máa ń papò yẹn ọlọ́run kì í pani lórí kó mọ́ fi irun gbọ̀dí wọ́n máa ń ní okó wọ́n dẹ̀ máa ń tọ́jú ìyàwó wọn àwọn náà máa ń ra góòdì fún ìyàwó wọn jù láwọn tẹ́ fíù pé wọn kàwé tẹ́ fíù pé wọ́n máa ń gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dín wọn gan ni wá wọn máa dà ṣé ẹ rán ọmọ mọ́mì tán ń jẹ índómì tán ń jẹ spáàgì olórí burúkú ló pọ̀ jù láàrin ọ̀pọ̀lọpọ̀ wọn okó wọn ò ṣiṣẹ́ ìwà wọn ò dá ọ̀rọ̀ ẹnu wọn ò tún sùn kò sáǹfààní orógbó wọn I'm telling you torí gbogbo àwọn tó ń sọ pé bó lè yín ó ṣe wá mọ̀ wọ́n ń kọ́ síwájú orí bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ni tó ń ṣerú iṣẹ́ yìí I'm telling you that is the formula wọ́n ń wúlò àwọn tó bá níkùn yẹn àgàgà ó dà ń pé wọ́n máa ń kẹ́gbẹ́ ẹ̀kún ni I'm telling you wọ́n máa ń kó ẹgbẹ́ ikùn ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tí wọ́n sẹ́ndì fọ́tò wọn tán ní ẹni tó jíìtì àwọn tó sá lọ àwọn single mother ni o mi sọ àwọn sisi àbáwọn all these decent sisters o single mother ni tágẹ́ẹ̀tì wọn wọ́n dẹ̀ ti gbè pé àwọn ìyàwó wọn ti gbé wọn ṣépè láti day one of their life pé kò sóbìnrin tí ó jókòó tí wọ́n pé orí burúkú náà bá darúgbó wọ́n ṣètì abá orí ibú darúgbó nù so when you see them you know them ìwọ tó bá dẹ̀ ti mọ̀ pé ìkànnù wọn ó tẹra mọ́ lọ́wọ́ wò ọ̀bọ yìí jèrè lẹ́yìn ọkọ̀ ni èsì ṣíṣe àjẹlá rẹ̀ ọlọ́run má jẹ́ ó ṣe orí burúkú ọlọ́run ló rìnrìn àjò ẹ̀dá àìmọye tọ́lọ́run ṣe fún ọ náà tó ṣe wípé ntí ò tí ì ṣe tọ́ ǹgarùn wò ní òjì orínàrè tọ́lọ́run ti ṣe èèyàn máa dúpẹ́ ntọ́lọ́run bá ṣe ni ntọ́lọ́run ọba ṣe fún èèyàn ìfagídí wà ọlọ́run bá ń gbọ́ ọkàn mọ́ gbà lọ́wọ́ áńgà ọmọ kó fáńgò ni ọlọ́run gbọ́ when you see them you know them àwọn single mother target wọn tó bá ti dọ́ǹpù ẹ̀ á tún wà nọ́dà single mother lọ ọlọ́run bá ń gbọ́ kálukú kọjú mọ́dọ̀ ọlọ́run kálukú dìgbàgbọ́ ẹ̀mú tó o bá ti rí wọn míì wà tán dàbí mèsòrò táwọn náà mọ wà burúkú bẹ ọ̀pọ̀lọpọ̀ tí mò ń sọ yìí like 70 to 75% àwọn tí wọ́n wùwà báyìí àwọn tán máa ń nìkan ni wọ́n ìwúlò fàwọ̀rajà ni wọ́n bọ́dì wọn yẹn ló ń dì sí fún wọn ìmí inú wọn kódà kò lówó lápò owó ẹ̀ ló àgbà ó àgbowó ẹ̀ ó àbáyé ọ̀tẹ́ ẹ̀ mọ́rin ni ẹ̀yin single mother kẹ́ ẹ tètè mọ ìgbésẹ̀ tẹ́ gbé tẹ́ fi já kúrò lọ́dọ̀ àwọn play people yẹn ìmí àti ẹ̀ lóhùn afẹ́ òun àdọ́mọ òun pọ̀ mọ́mọ́ ẹ ọmọ rẹ̀ rọ́ọ̀bù wo ló bí ẹlòmíì ò rárí tọ́ka sí ọmọ ìyàwó tó fẹ́ gan ògbádùn ẹ̀ ara alẹ́ àwọn ògbádùn àwọn ni wọ́n ń wúlò ṣé èyí tó bímọ dàálé tí ò tọ́jú ọmọ rẹ̀ sọmọ ọlọ́mọ tó mọ́ tí wọ́n bí ló fẹ́ tọ́jú kálukọ́ sin lọ́rùn rẹ̀ kálukọ́ gbájúmọ́ lọ́rùn rẹ̀ tí bá ń sìn so please beware of them. Landnest home and property gbogbo àwọn olóríire tá a fẹ́ ra lẹ̀ iléeṣẹ́ Landnest home and property mo ti sọ fún wa mo ní sales wà lórí ilẹ̀ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí fún àwa tí a fẹ́ ra lẹ̀ ní àjà wọ́n nílẹ̀ lájà Lagos wọ́n nílẹ̀ ní ọjọ́ nìbàdàn ṣóyé wa Morayo estate náà wà ń bẹ̀ gbogbo àwọn olóríire ẹjọ́ ẹ jẹ́ ká kọ̀ǹtáàtì wọn nọ́mbà wọn ló wà lórí fídíò yìí àwa tá a bá ti mọ̀ pa àní lẹ́ẹ̀rà ẹ má jà pé nọ́mbà yìí o tọ́rọ́pọ̀lọpọ̀ wa lápè nọ́mbà wọn tá lọ rèé mọ́ ní ẹ fẹ́ bá GMK sọ̀rọ̀ ẹ fẹ́ ṣègbè ẹ fẹ́ ṣàwo nọ́mbà tí mo fi sí orí advert yìí nọ́mbà Landnest home and property ni is not my own number o ṣé àbáyé ní ìsìn 090 66 98 98 77 090 66 98 9877 Landnest home and property lájá sí sales wà lórí gbogbo àwọn ilẹ̀ wọn báyìí ilẹ̀ wọn ò dẹ̀ ní extra charges the moment abá ti gbogbo owó corner piece everything náà ti calculate papọ̀ fún wa fún àwọn ilẹ̀ yẹn then immediate allocation of land ni kì í ṣe pé ńgbẹ́ bá sanwó ní ìsìn yóò tún tó ogún ọdún ọgbọ̀n oṣù kan tó wá allocate ilẹ̀ fún yín ẹ lè kọ́kọ́ rè wo lẹ́ǹgan kó tó di pé ẹ sanwó ẹ sì lè sanwó kẹ́ ẹ tó rè wò kò sí wàhálà ó yẹ kẹ́ ẹ mọ̀ gbogbo òpolówó ọjà tèmi bá ti ra wọlé báyìí tested and trusted ni ẹja pé wọ́n ẹja àwa tá a bá tún ní mọ́ inquiry fún tá a bá tí ì ṣe tán gan tá a fẹ́ pẹ́ make inquiry nípa àwọn ilẹ̀ wọn location and everything we can contact them 090 669898 77 Landnest home and property òun lájá sí ẹ má jà gbàgbé àwọn tí mo describe yẹn o ẹ bá ti rí wọn tán bá ti kó pé wọ́n yọ lóòpó ikùn lárí gbàgbé bó ṣe ṣẹlẹ̀ it is well oúnjẹ olóúnjẹ náà jẹjẹjẹ tí kùn yẹn fi tóbi bẹ́ẹ̀ yẹn oúnjẹ gbogbo àwọn single mother àdúgbò àwa ilé àjẹfọ́ àwa lè tàn àjẹlá àwa lè tàn àjẹwédú àwa lè tàn àjẹdíkà ẹ̀kọ́ àwọn míì wọ́n ti fògùn sí oúnjẹ fún wọn ní kun wọn ò ṣe wálẹ̀ mọ́ bó dẹ̀ ṣe máa wà nìyẹn tí Jésù fi adé orí ibùlẹ̀ lómi àbáwọ̀ sàárè nù rí hàn
torí àwọn ìyàwó wọn day one yẹn wọ́n ti gbé wọn ṣépè, ọ̀pọ̀lọpọ̀ wọn narcissist ni wọ́n, ọ̀pọ̀lọpọ̀ single mother tán wà ní DM ní ìsìn àwọn tí wọ́n pa gbogbo wọn lẹ́kùn the same stature gbogbo wọn ń yàtọ̀ fáwọn àṣàwọ̀ kọ̀ọ̀kan tán yẹn ò bá níkùn ṣé yà báyìí ní ìsìn ẹ máa sá fún wọn when you see them you run away. All right guys.